ìjọsìn Ọlọ́run dọ́wọ́ ẹni kọ̀ọ̀kan wá ẹ jẹ́ á páyà Ọlọ́run ká mọ̀ pé ó pé ọyá ẹjọ́ kan bọ̀ tá lọ bọ́ lọ́run ilé ayé tá a wà ilé ayé tí ó tán ni àwa náà lọ átàn ákúnbẹ̀ bá rí jẹ ákúnbẹ̀ bá rí jẹ ákúnbẹ̀ bá lówó ákúnbẹ̀ káwa máa di ẹrù àmọ́jọ́ tí ó yà bá ti wá yá náà ọ̀yá ni ẹ̀ ọlọ́njẹ́ abọ́lọ́bà parẹ́ pẹ̀lú jù rẹ̀ dáadáa kọ́lùn fúrẹ́ ẹ̀sẹ̀ wà jẹ̀wá kò tó di pé a jáde láyé ẹ̀rí ilé ayé ń gbóná káàkiri àgbáyé àbẹ́lọ́n ọlọ́mọdé kìí ti wá gbóná ń bẹ̀ àwọn kan lọ dáàbò mọ́má fi tó wá létí ẹ̀rí gbogbo ìgbà a máa ń sọ̀rọ̀ Palestine ọ̀rọ̀ Gaza ó wà ń bẹ̀ o àwọn ọmọ ya yí ń bẹ tí ń jìyà lọ́wọ́ báyìí tí wọ́n fẹ́ bí pa wọ́n dáná lé wọn lórí lọ́sàn lóru gbogbo àgbáyé sì ń wòrán gbogbo òfin tágbàáyé ṣe pé wọn àbọ̀ òfin bára lólò iná níṣẹ́ fi ń bá wọn ará Gaza lò ẹnìkan ò sì sọ̀rọ̀ kẹràbùsì ìtọ́wá sí pé mo fẹ́ pẹ̀ àsákèsì lẹ́ni ó ní ogun àgbáyé ẹlẹ́ẹ̀kẹta tó ń wọlé bọ̀ táà sì dákẹ́ táà pariwo Third World War ó ti súnmọ́ ó ń kanlẹ̀kùn wọ́n ní tí erin méjì bá ń jà kókó abẹ́rẹ̀ lẹ́rù ọpa inú ni wàhálà ti bẹ láàrin India àti Pakistan. The crisis between India and Pakistan ó ti fẹ́ búrẹ́kẹ́ ipá àgbáyé ò fẹ́ ká wọ́n ti fẹ́ sọ́dọ̀gbọ́n àgbáyé àwọn alágbára ayé tí ń take stand ẹ̀nà àǹdà gbò ní wọ́n wà ó ti dábẹ́ báyìí gbúwá náà àwátàbá mọ́tàn a mọ̀ yí pé Pakistan ara India ní nípìlẹ̀ tabakata part of India ní Pakistan nípìlẹ̀ gbọ́ngbà tí àwọn kèfèrí àwọn ẹlẹ́bọ àwọn Hindus àwọn olóòsà tí wọ́n ń dá àwọn mùsùlùmí tí wọ́n jẹ́ wọ́n gbádùn tí wọ́n fìtí máa ìsìn wọn fún wọn lómìnira ìsìn wọn rárá láwọn àfáà kan dìde afẹ́ ìyà afẹ́ máa lọ afẹ́ pín nígbàtí wàhálà pọ̀ ní Pakistan break kó lára India ní 14 August 1947 ìtàn Pakistan gẹ́gẹ́ bí orílẹ̀-èdè 1947 níjọ́ náà lọ́hùn àwọn tí wọ́n wá láti India tí a tẹ̀dó tí a ń pè ní Pakistan ìjọ́nà lọ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ni wọ́n ló fi jẹ́ ìlú Islam dáwùlátù mùsùlùmá bálàdì Islami ìlú Islam ni tí a bá ń dákọ̀ àwọn ìlú Islam láyé ìlú Islam ni ó sì wà ní àwọn ìlú Islam tó dàgbà sókè lórí láyé ṣùgbọ́n ìlú kan tó bẹ̀já ń pè ní Kashmir àwọn India àti Pakistan máa ń jà nítorí ẹ̀ lóòrèkóòrè ó mọ́ ń bí wàhálà láti bí ọ̀sẹ̀ méjì ni wàhálà ti wá dé láàrin Pakistan àti India nítorí wá jẹ́ kí wàhálà ilé àwọn méjèèjì ní a ní nuclear weapon àdó olóró tó lè sọlé ayé dérú kìí lúkan ayé gbogbo olú tó ní nuclear weapon ìdí àbá ti jù gbé báyìí kò ní ṣẹlẹ̀ ayé kù Pakistan ní India ní bọ́n wọ́n ti bẹ̀rẹ̀ yẹ
ti wá ń jà báyìí. Àwọn India wọ́n ti bà àwọn kankan jẹ́ ní Pakistan, àgàgà àwọn àyè mọ́sálásí. Bẹ́ẹ̀ náà Pakistan náà ti ju àwọn kan sáwọn náà. Àwọn ayé tí wá ń tò báyìí nísìn. Amẹ́ríkà ó tò sẹ́yìn India, Israel ó tò sẹ́yìn India, Russia ó tò sẹ́yìn India, France ó tò sẹ́yìn India, Pakistan, Turkey ó tò sẹ́yìn tiwọn, China ó tò sẹ́yìn tiwọn. Ọ̀rọ̀ tó délẹ̀ nù, àtẹ́tàmì ló lè bú. Bọ́dì tó sì kù láyé láàrùn bọ́dì gidi ó ti weak nígbàtí wọ́n ti ṣe ojúṣe lórí ọ̀rọ̀ Palestine àti Israel. Security Council ó ti di ẹ̀yẹ useless body. Torí díẹ̀ bí abára wa nù. Àwọn àbá wa ń pè àwọn ìlú àmùsùlùmí ìbòlẹ̀fẹ́ tó sí mùsùlùmí sì rẹ̀ ìyọ̀gbọ́ tó sẹ́yìn tí ìṣẹ̀lẹ̀sì rú ẹ̀sẹ̀ láyé ànábì lè ṣúrata àkàwùsátò Rome tó bá délé kọlọ̀ rí ká chapter 30 verse 1 to 5. Ànábì bá agbára méjì lórí ilẹ̀ ayé. Agbára àkọ́kọ́ Persian Empire, agbára ẹlẹ́ẹ̀kejì Roman Empire. Àwọn Persian olóòsà ni wọ́n, iná ni a máa bọ̀. Àwọn Romans Christian láwọn tó bá wọn lẹ́sìn yẹn Ọlọ́run tó níbàtà pẹ̀lú sánmà. Àwọn méjèèjì ṣe mùsùlùmí o, ṣùgbọ́n àwọn ará Rome àwọn lẹ́sìn tó níbàtà pẹ̀lú sánmà. Àwọn Persian ẹlẹ́bọ̀lá wọn. Àwọn mùsùlùmí tó sẹ́yìn àwọn ará Rome. Àwọn kèfèrí Mẹ́kà wọ́n tó sẹ́yìn àwọn ará Persian. Tí bá wá jagun tí àwọn ará Persian bá borí àwọn ará Rome, àwọn kèfèrí wọ́n máa jubilate ní ìlú Mẹ́kà. Wọ́n ní ikhwanuna galabu ala ikhwanikum. Àwọn ọmọ ya wa wọ́n borí àwọn ọmọ ya yín, inú àmùsílò wà ní dùn. Ó wá ṣẹlẹ̀ táwọn ará Persia wá borí àwọn ará Rome tí ó sì pé láwọn Mùsùlùmí support, inú àmùsílò wà dùn. Àmùsílò wá lọ kí gbàjáde bá Ànábì. Ọlọ́run wá sọ àyà ìkàlẹ̀. Ọlọ́run ní bẹ́ẹ̀ ni láìpẹ́ àwọn ará Rome ló borí àwọn ará Persia. Kódà Abubakar ó sì bẹ́ẹ̀tì lé lórí. Ọlọ́run padà orí bẹ́ẹ̀ lóòtọ́. Kí la mẹ́fà yọ ń bí ní pé bí ó délẹ̀ yìí, ìlú Islam mùsùlùmí gidi tó bá jẹ́ fẹ́ support àwọn èèyàn tàbí ẹ̀kọ́ support a Pakistan. Fún ikhwanuna ọmọ yàwá ni wọ́n ṣe àfàdú àrùn wọn lọ́wọ́ tàbá ní nǹkan àjà àfẹ́rẹ́sẹ̀ sí wọn tó rẹ̀ láfí ń gba gbogbo ìlú Islam níyànjú. Àwọn tí wọ́n jẹ́ ìlú kèfèrí wọ́n ti dìkílá, wọ́n sọ bí jẹ́ wà Amẹ́ríkà olùmọ̀ pẹ̀lú ara India, Israel olùwà dìgbìdìgbì, Russia bẹ́ẹ̀, France bẹ́ẹ̀, Turkey nìkan láàrin inú ìlú mùsùlùmí tó tẹ̀ dìkílá múlá ń lọ bí ìlú mùsùlùmí ṣe pọ̀ tó ìlú mùsùlùmí ńláńláńlá kò dín ní 57 countries ẹ̀sẹ̀wárá yọkan. Ilé ìyá káfí tó wà létí abẹ́ ọlọ́ọ̀bá alékẹ́ ọlá àfógún ọlọ́ọ̀bá ní pẹ̀tù sí abẹ́ ọlọ́ọ̀bá alékẹ́ ọlá gbogbo tó gójíṣẹ́ lórí ayé ọlọ́ọ̀bá ní pẹ̀tù sí. tó bá wá sí gbọ́ wá dógún náà ọlọ́ọ̀bá ní ran àwọn ará Pakistan lọ́wọ́, ọlọ́ọ̀bá ní dó tí wọn. Rabbana atina fid dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhaban nar. Allahu akbar.